Epísítélì ti Pọ́ọ̀lù Àpọ́stù sí àwọn ará Róòmù, orí kìíní. Ìkíni. Pọ́ọ̀lù, ìránṣẹ́ Jésù Kristi, tí a pè láti jẹ́ àpọ́stélì, tí a yà sọ́tọ̀ fún ìrere Ọlọ́run, tí ó ti ṣe ìlérí tẹ́lẹ̀ rí nínú ìwé mímọ́ láti ọwọ́ àwọn wòlíì rẹ̀, ní ti ọmọ rẹ̀, tí a bí láti inú irú ọmọ Dáfídì nípa ti ara, ẹni tí a pinnu rẹ̀ láti jẹ́ pẹ̀lú agbára ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹ̀mí ìwà mímọ́, nípa àjíǹde kúrò nínú òkú, àní Jésù Kristi Olúwa wa, láti ọ̀dọ̀ ẹni tí àwa ti rí oore ọ̀fẹ́ àti iṣẹ́ àpọ́stélì gbà fún ìgbọ́ràn ìgbàgbọ́ láàrin gbogbo orílẹ̀-èdè nítorí orúkọ rẹ̀, láàrin àwọn ẹni tí ẹ̀yin pẹ̀lú tí a pè láti jẹ́ ti Jésù Kristi, sí gbogbo ẹni tí ó wà ní Róòmù, olùfẹ́ Ọlọ́run, tí a pè láti jẹ́ mímọ́. Oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Baba wa wá àti Jésù Kristi Olúwa wa. Pọ́ọ̀lù ṣàníyàn láti lọ sí Róòmù. Mo kọ́ dúpẹ́ náà lọ́wọ́ Ọlọ́run mi nípasẹ̀ Jésù Kristi nítorí gbogbo yín, nítorí pé àáròyìn ìgbàgbọ́ yín yí gbogbo ayé ká. Ọlọ́run ṣàlẹ̀ ẹlẹ́rìí mi, ẹni tí èmi ń fi ẹ̀mí mi sìn nínú ìhìnrere ọmọ rẹ̀, bí ó ti ṣe pé lẹ́ẹ̀sí mi lè mí rántí yín nígbà gbogbo nínú àdúrà mi. Èmi bẹ̀bẹ̀ bí lọ́nàkọ́nà lékè gbogbo rẹ̀, kí a lè ṣe ọ̀nà mi ní ire nípa ìfẹ́ Ọlọ́run láti tọ̀ yín wá, nítorí tí èmi ń fẹ́ gidigidi láti rí yín, kí èmi kó lè fún yín lé ẹ̀bùn ẹ̀mí díẹ̀, kí a sì lè fi ẹsẹ̀ yín múlẹ̀. Èyí ni kí a lè jùmọ̀ ní ìtùnú nínú yín nípa ìgbàgbọ́ àwa méjèèjì, ti yín àti ti èmi. Ará, èmi kò sì fẹ́ kí ẹ̀yin kí ó ṣe aláìmọ̀ pé nígbà púpọ̀ lèmi pinnu láti tọ̀ yín wá, ṣùgbọ́n ó di ẹtì fún mi di ìsinsìnyí, kí èmi kí ó lè ní èso díẹ̀ nínú yín pẹ̀lú, gẹ́gẹ́ bí láàrin àwọn kèfèrí yòókù. Mo di ajígbèsè àwọn Hélénì àti àwọn aláìgbédè, àwọn ọlọ́gbọ́n àti àwọn aláìgbọ́n, tó bẹ́ẹ̀ bí ó ti wà ní ipá mi. Mo múra tán láti wàásù ìrere fún ẹ̀yin ará Róòmù pẹ̀lú agbára ìyìn rere, nítorí èmi kò tijú ìhìnrere Kristi, nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́, fún Júù ṣáájú àti fún Hélénì pẹ̀lú, nítorí nínú rẹ̀ lé òdodo Ọlọ́run hàn láti ìgbàgbọ́ dé ìgbàgbọ́, gẹ́gẹ́ bí a ti kọ pé, ṣùgbọ́n olódodo yóò wà nípa ìgbàgbọ́. Gbogbo aráyé jẹ̀bi ẹ̀ṣẹ̀, nítorí a fi ìbínú Ọlọ́run hàn láti ọ̀run wá sí gbogbo àìwà bí Ọlọ́run àti àìṣòdodo èèyàn, àwọn ẹni tí ó fi àìṣòdodo tẹ òtítọ́ mọ́lẹ̀, nítorí ohun tí a lè mọ̀ ní ti Ọlọ́run ó farahàn nínú wọn, nítorí Ọlọ́run ti fi hàn fún wọn, nítorí ohun rẹ̀ tí ó farasin láti ìgbà dídá ayé, a rí wọn gbangba. À ń fi òye ohun tí a dá mọ̀, àní agbára àti ìwà Ọlọ́run rẹ̀ ayérayé, kí òun kí ó lè wà lé àìríwí. Nítorí ìgbà tí wọ́n mọ Ọlọ́run, wọn kò yìn ín lógo bí Ọlọ́run, bẹ́ẹ̀ ni wọn kò sì dúpẹ́, ṣùgbọ́n èrò ọkàn wọn di asán, a sì mú ọkọ̀ òmùgọ̀ wọn ṣókùnkùn. Wọ́n ń pe ara wọn lé ọlọ́gbọ́n, wọ́n di aṣiwèrè, wọ́n sì ń pa ògo Ọlọ́run tí kìí díbàjẹ́ dà, sí àwòrán ère èèyàn tí ń díbàjẹ́, àti ti ẹyẹ, àti ti ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin, àti ohun tí ń rákò. Nítorí náà ilé Ọlọ́run ṣe fi wọ́n sílẹ̀ nínú ìfẹ́kùfẹ́ ọkàn wọn sí ìwà èérí, láti ṣe àìbọ̀wọ̀ fún ara wọn láàrin ara wọn. Àwọn ẹni tí ó yí òtítọ́ Ọlọ́run padà sí èké, wọ́n sì bọ́, wọ́n sì sin ẹ̀dá ju ẹlẹ́dàá lọ, ẹni tí ń ṣe olùbùkún títí láé. Àmín. Nítorí èyí yìí ni Ọlọ́run ṣe fi wọ́n fún ìfẹ́ ìwàkiwà, nítorí àwọn obìnrin wọn tilẹ̀ yí ìlò ẹ̀dá padà sí èyí tí ó lòdì sí ẹ̀dá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lé àwọn ọkùnrin pẹ̀lú, wọn a máa fi ìlò obìnrin nípa ti ẹ̀dá sílẹ̀, wọn a máa ní ìfẹ́kùfẹ́ gbígbóná sí ara wọn. Ọkùnrin bá ọkùnrin ṣe èyí tí kò yẹ, wọ́n sì ń jẹ èrè ìṣìnà wọn nínú ara wọn bí ó ti yẹ sí, àti gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀ láti ní ìrò Ọlọ́run ní ìmọ̀ wọn. Ọlọ́run fi wọ́n fún ìyè ríra láti ṣe ohun tí kò tọ́. Wọ́n kú fún àìṣòdodo gbogbo, àgbèrè, ìkà, ojúkòkòrò, àrankàn. Wọ́n kú fún ìlara, ìpànìyàn, ìjà, ìtànjẹ, ìwà búburú, a fi ọ̀rọ̀ kọ́lẹ̀ bà ẹni jẹ́, a sọ̀rọ̀ ẹni lẹ́yìn, akórìíra Ọlọ́run, aláfojúdi, agbéraga, ahalẹ̀, aláròṣe ohun búburú, aṣàìgbọràn sí òbí, aláìníyè nínú, ọ̀dàlẹ̀, aláìnífẹ̀ẹ́, agídí, aláìláàánú,
àwọn ẹni tí ó mọ ìlànà Ọlọ́run pé ẹni tí ó bá ṣe irú kan wọ̀nyí ó yẹ sí ikú, wọn kò ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n wọ́n ní inú dídùn sí àwọn tí ń ṣe wọ́n. Róòmù orí kejì. Ìdájọ́ òdodo tí Ọlọ́run ṣe. Nítorí náà, aláríwí ni ìwọ ọkùnrin náà, ẹnikẹ́ni tí ó wù kí ó jẹ́ tí ń dájọ́, nítorí nínú ohun tí ìwọ ń ṣe ìdájọ́ ẹlòmíràn, ìwọ ń dára rẹ lẹ́bi, nítorí ìwọ tí ń dájọ́ ń ṣe ohun kan náà. Ṣùgbọ́n àwa mọ̀ pé ìdájọ́ Ọlọ́run jẹ́ gẹ́gẹ́ bí òtítọ́ sí gbogbo àwọn tí ó ń ṣe irú ohun báwọn nì, àti ìwọ ọkùnrin náà tí ń ṣe ìdájọ́ àwọn tí ń ṣe irú ohun báwọn nì, tí ìwọ sì ń ṣe bẹ́ẹ̀ náà. Ìwọ rò èyí pé ìwọ ó yọ nínú ìdájọ́ Ọlọ́run, tàbí ìwọ ń gan ọ̀rọ̀ oore àti ìpamọ́ra àti sùúrù rẹ̀, ilé àìmọ̀ pé oore Ọlọ́run ló ń fà ọ́ lọ sí ìrònúpìwàdà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí líle àti àìrònúpìwàdà ọkàn rẹ ni ìwọ fi ń bínú ṣúra fún ara rẹ dé ọjọ́ ìbínú àti ti ìfihàn ìdájọ́ òdodo Ọlọ́run, ẹni tí ó san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀. Fún àwọn tí ń fi sùúrù ní rere ṣe wá ògo àti ọlá àti àìdíbàjẹ́ ìyè àìnípẹ̀kun. Ṣùgbọ́n fún àwọn oníjà tí wọn kò sì gba òtítọ́ gbọ́, ṣùgbọ́n tí wọ́n ń gba àìṣòdodo gbọ́, ìrunú àti ìbínú yóò wà, ìpọ́njú àti ìrora lórí olúkúlùkù ọkàn ènìyàn tí ń hùwà ibi, ti Júù ṣáájú àti eléni pẹ̀lú. Ṣùgbọ́n ògo àti ọlá àti àlàáfíà fún olúkúlùkù ẹni tí ń hùwà rere, fún Júù ṣáájú àti fún eléni pẹ̀lú. Nítorí ojúṣàájú èèyàn kò sí lọ́dọ̀ Ọlọ́run. Nítorí àwọn tí ó ṣẹ̀ lé àìlófin, wọn ó sì ṣègbé láìlófin, àti àwọn tí ó ṣẹ̀ lábẹ́ òfin, àwọn ilẹ̀ ó fi òfin dá lẹ́jọ́. Nítorí kìí ṣe àwọn olùgbọ́ òfin lé aláre lọ́dọ̀ Ọlọ́run, ṣùgbọ́n àwọn olùṣe òfin lẹ̀ ó dá láre. Nítorí nígbà tí àwọn kèfèrí tí kò lé òfin bá ṣe ohun tí ó wà nínú òfin nípa ẹ̀dá, àwọn èyí tí kò lé òfin jẹ́ òfin fún ara wọn. Àwọn ẹni tó fi hàn pé a kọ̀wé iṣẹ́ òfin sí wọn lé ọkàn, tí ọkàn wọn sì ń jẹ́ wọn lẹ́rìí, tí ìrò wọn láàrin ara wọn sì ń fi wọ́n sùn tàbí tí ó ń gbé wọn. Lé ọjọ́ náà, nígbà tí Ọlọ́run yóò ti pa Jésù Kristi ṣe ìdájọ́ àṣírí èèyàn gẹ́gẹ́ bí ìhìnrere mi, àwọn Júù àti òfin. Ṣùgbọ́n bí a bá ń pe ìwọ ní Júù, tí ó sì sinmi lé òfin, tí ó sì ń ṣògo nínú Ọlọ́run, tí ó sì mọ ìfẹ́ rẹ̀, tí ó sì dán ohun tí ó yàtọ̀ wò, ẹni tí a ti kọ́ lé òfin, tí ó sì gbé ojú rẹ̀ lé ara rẹ̀ pé ìwọ lé amọ̀nà àwọn afọ́jú, ìmọ́lẹ̀ àwọn tí ó wà lé òkùnkùn, olùkọ́ àwọn aláìmòye, olùkọ́ àwọn ọmọdé, ẹni tí ó ní àfarawé ìmọ̀ àti òtítọ́ fi lé ọwọ́. Ǹjẹ́ ìwọ tí ó ń kọ́ ẹlòmíràn, ìwọ kò kọ́ ara rẹ? Ìwọ tí ó ń wàásù kéèyàn kí ó má jalè, ìwọ ń jalè. Ìwọ tó ń gbé kéèyàn má ṣe panṣágà, ìwọ ń ṣe panṣágà. Ìwọ tó ṣe họ́ sí òrìṣà, ìwọ ń ja tẹ́ḿpìlì lé olè. Ìwọ tí ń ṣògo nínú òfin, nírú òfin, ìwọ bu Ọlọ́run lé ọlá kù. Nítorí orúkọ Ọlọ́run sáà di ìsọ̀rọ̀ búburú sí nínú àwọn kèfèrí nítorí yín, gẹ́gẹ́ bí a ti kọ ọ́. Nítorí ìkọlà lé èrè lóòótọ́, bí ìwọ bá pa òfin mọ́. Ṣùgbọ́n bí ìwọ bá jẹ́ arúfin, ìkọlà rẹ di àìkọlà. Nítorí náà bí aláìkọlà bá pa ìlànà òfin mọ́, a kì yóò ha ka aláìkọlà rẹ sí ìkọlà bí? Aláìkọlà nípa ti ẹ̀dá, bí ó bá pa òfin mọ́, kì yóò ha dá ẹ̀bi fún ìwọ tí ó jẹ́ arúfin nípa ti ìwé àti ìkọlà. Kìí ṣe èyí tí ó farahàn ní Júù, bẹ́ẹ̀ ni kìí ṣe èyí tí ó farahàn lí ara ní ìkọlà. Ṣùgbọ́n Júù ti inú ni Júù, àti ìkọlà ti ọkàn nínú ẹ̀mí ni, kìí ṣe ti òde ara. Èèyàn ẹni tí kò sí lọ́dọ̀ èèyàn bí kò ṣe lọ́dọ̀ Ọlọ́run. Róòmù orí ìkẹta. Ǹjẹ́ àǹfààní kíra ni ti Júù, tàbí kí lè èrè là kíkọ? Pípọ̀ lọ́nà gbogbo. Èkíní, nítorí pé àwa lè a fi ọ̀rọ̀ Ọlọ́run lé lọ́wọ́. Ǹjẹ́ kí ha ni bí àwọn kan jẹ́ aláìgbàgbọ́,
àìgbàgbọ́ wọn yóò ha sọ òtítọ́ Ọlọ́run di asán bí? Kí a má rí k'Ọlọ́run jẹ́ olóòótọ́ àti olúkúlùkù èèyàn jẹ́ èké, gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé kí a lè dá ọ láre nínú ọ̀rọ̀ rẹ, ṣùgbọ́n kí ìwọ kí o lè ṣẹ́gun nígbà tí ìwọ bá wá sí ìdájọ́. Ṣùgbọ́n bí àìṣòdodo wa bá yin òdodo Ọlọ́run, kí la ìwọ ó wí? Ọlọ́run ti ń fi ìbínú rẹ̀ hàn, a ṣe aláìṣòdodo bí? Mo fi ṣe àkàwé bí èèyàn. Kí a má rí bí bẹ́ẹ̀ ni, Ọlọ́run yóò ha ṣe lè dájọ́ aráyé, nítorí bí òtítọ́ Ọlọ́run bá di púpọ̀ sí ìyìn rẹ̀ nítorí èké mi. Èyí tí a fi ń dá mi lẹ́jọ́ bí ẹlẹ́ṣẹ̀ mọ́ sí, èyí tí a kò sì wí pé gẹ́gẹ́ bí a ti ń sọ̀rọ̀ wa ní ibi, àti gẹ́gẹ́ bí àwọn kan ti ń sọ pé àwa ń wí pé ẹ jẹ́ kí a máa ṣe búburú kí rere kí ó lè jáde wá. Àwọn ẹni tí ẹ̀bi wọn tọ́, kò sí olódodo kan. Ǹjẹ́ kí ha ni àwa ha sàn jù wọ́n bí? Kò rí bẹ́ẹ̀ rárá, nítorí a ti fi hàn ṣáájú pé àti àwọn Júù àti àwọn Hélénì gbogbo wọn ló wà lábẹ́ ẹ̀ṣẹ̀. Gẹ́gẹ́ bí a ti kọ pé kò sẹ́ni tí ń ṣe olódodo, kò sí ẹnìkan, kò sẹ́ni tí ò yéyé, kò sẹ́ni tí ó ń wá Ọlọ́run. Gbogbo wọn ló ti yapa, wọ́n jùmọ̀ di aláìlérè, kò sẹ́ni tí ń ṣe rere, kò tilẹ̀ sí ẹnìkan. Isà òkú ti ṣí sílẹ̀ lé ọ̀fun wọn, ahọ́n wọn ni wọ́n fi ń ṣe ìtànjẹ. Oró pamọ́lẹ̀ ń bẹ lábẹ́ ètè wọn, ẹnu ẹni tí ó kú fún èpè àti fún ọ̀rọ̀ kíkorò. Ẹsẹ̀ wọn yára láti ta ẹ̀jẹ̀ sílẹ̀. Ìparun àti ìpọ́njú wà lé ọ̀nà wọn, ọ̀nà àlàáfíà ni wọn kò sì mọ̀. Ìbẹ̀rù Ọlọ́run kò sí níwájú wọn. Àwa sì mọ̀ pé ohunkóhun tí òfin bá wí, ó wí fún àwọn tí ó wà lábẹ́ òfin, kí gbogbo ẹnu kí ó lè pamọ́, àti kí a lè mú gbogbo aráyé wá sábẹ́ ìdájọ́ Ọlọ́run. Nítorí pé nípa iṣẹ́ òfin, a kì yóò dá ẹnìkan láre níwájú rẹ̀. Nítorí nípa òfin ni ẹ̀ṣẹ̀ ti wá, ìdáláre nípa ìgbàgbọ́. Ṣùgbọ́n ìsinyìí a ti fi òdodo Ọlọ́run hàn láìsí òfin, tí à ń jẹ́rìí sí nípa òfin àti nípa àwọn wòlíì, àní òdodo Ọlọ́run nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi sí gbogbo ènìyàn, àti lára gbogbo àwọn tí ó gbàgbọ́, nítorí tí kò sí ìyàtọ̀. Gbogbo èèyàn ló sà ti ṣẹ̀, tí wọ́n sì kùnà ògo Ọlọ́run. Àwọn ẹni tí a ń dá láre lọ́fẹ̀ẹ́ nípa oore-ọ̀fẹ́ rẹ̀, nípa ìdáǹdè tí ó wà nínú Kristi Jésù, ẹni tí Ọlọ́run ti gbé kalẹ̀ láti jẹ́ ìtùnú nípa ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀, láti fi òdodo rẹ̀ hàn nítorí ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti kọjá nínú ìpamọ́ra Ọlọ́run, láti fi òdodo rẹ̀ hàn ní ìgbà ìsinyìí kí ó lè jẹ́ olódodo àti olùdarí ẹni tí ó gba Jésù gbọ́. Ọ̀nà ìṣògodà àti mú kúrò nípa òfin wo? Ti iṣẹ́? Bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n nípa òfin ìgbàgbọ́. Nítorí náà, a parí rẹ̀ sí pé nípa ìgbàgbọ́ lè à ń dá èèyàn láre láìsí iṣẹ́ òfin. Ọlọ́run àwọn Júù nìkan ha ni bí? Kì í ṣe ti àwọn kèfèrí pẹ̀lú? Bẹ́ẹ̀ ni, ti àwọn kèfèrí ni pẹ̀lú. Bí ó ti jẹ́ pé Ọlọ́run kan ni tí yóò dá àwọn akọlà láre nípa ìgbàgbọ́, àti àwọn aláìkọlà nítorí ìgbàgbọ́ wọn. Àwa ha sọ òfin dasán nípa ìgbàgbọ́ bí? Kí a má rí, ṣùgbọ́n à ń fi òfin múlẹ̀. Róòmù orí 4. Àpẹẹrẹ Ábúráhámù. Ǹjẹ́ kí làwa ó ha wí pé Ábúráhámù bàbá wa nípa ti ara rí? Nítorí bí a bá dá Ábúráhámù láre nípa iṣẹ́, ó ní ohun ìṣògo, ṣùgbọ́n kìí ṣe níwájú Ọlọ́run. Ìwé mímọ́ ha ti wí, Ábúráhámù gba Ọlọ́run gbọ́, a sì kà á sí òdodo fún un. Ǹjẹ́ fún ẹni tí ó ṣiṣẹ́, a kò ka rẹ̀ náà sí oore-ọ̀fẹ́ bí kò ṣe sí gbèsè. Ṣùgbọ́n fún ẹni tí kò ṣiṣẹ́, tí ó sì ń gba ẹni tí ó ń dá èèyàn búburú láre gbọ́, a kà ìgbàgbọ́ rẹ̀ sí òdodo. Gẹ́gẹ́ bí Dáfídì pẹ̀lú ti pe Olúwa rẹ̀ náà ní ẹni ìbùkún, ẹni tí Ọlọ́run kò ka òdodo sí láìsí ti iṣẹ́, wípé ìbùkún ni fún àwọn ẹni tí adarí ìrékọjá wọn jì, tí a sì bò ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀. Ìbùkún ni fún ọkùnrin náà, ẹni tí Olúwa kò ka ẹ̀ṣẹ̀ sí ilé ọ̀run. Ìbùkún yìí ha jẹ́ ti àwọn akọlà nìkan ni, tàbí ti àwọn aláìkọlà pẹ̀lú? Nítorí tí a wí pé a ka ìgbàgbọ́ fún Ábúráhámù sí òdodo. Báwo lè a ha kà á sí nígbà tí ó wà ní ìkọlà
tàbí ilé àkọlà. Kì í ṣe ní ìkọlà, ṣùgbọ́n ilé àìkọlà ni. Ó sì gba àmì ìkọlà, ìdìdí òdodo ìgbàgbọ́ tí ó ní nígbà tí ó wà ilé àìkọlà, kí ó lè ṣe baba gbogbo àwọn tí ó gbàgbọ́, bí a kò tilẹ̀ kọ wọ́n ní ilà, kí a lè ka òdodo sí wọn pẹ̀lú, àti baba ìkọlà fún àwọn tí kò sí nínú kíkí àwọn àìkọlà nìkan, ṣùgbọ́n tí ń rìn pẹ̀lú nípasẹ̀ ìgbàgbọ́ Ábúráhámù baba wa tí ó ní ilé àìkọlà. Ìlérí ṣẹ nípa ìgbàgbọ́. Nítorí ìlérí fún Ábúráhámù tàbí fún irú ọmọ rẹ̀ pé òun ó ṣe àrólé ayé, kì í ṣe nípa òfin, bí kò ṣe nípa òdodo ìgbàgbọ́. Nítorí bí àwọn tí ń ṣòfin bá ṣe àrólé, ìgbàgbọ́ di asán, ìlérí sì di aláìlágbára. Nítorí òfin ń ṣiṣẹ́ ìbínú, ṣùgbọ́n níbi tí òfin kò bá sí, ìrúfin kò sí níbẹ̀. Nítorí náà ló fi ṣe ti ipa ìgbàgbọ́, kí ó lè ṣe ti ipa oore ọ̀fẹ́, kí ìlérí kó lè dá gbogbo irú ọmọ lójú, kì í ṣe àwọn ti ipa òfin nìkan, ṣùgbọ́n àti fún àwọn ti inú ìgbàgbọ́ Ábúráhámù pẹ̀lú. Ẹni tí ń ṣe baba gbogbo wa, gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé, mo ti fi ọ́ ṣe baba orílẹ̀-èdè púpọ̀ níwájú ẹni tí òun gbàgbọ́. Ọlọ́run tìkálára rẹ̀, tí ó sọ òkú di ààyè, tí ó sì pe ohun wọn nì tí kò sí, bẹ́ẹ̀ ni pé wọ́n ti wà. Nígbà tí ìrètí kò sí, ẹni tí ó gbàgbọ́ ní ìrètí kí ó lè di baba orílẹ̀-èdè púpọ̀, gẹ́gẹ́ bí èyí tí ó ti wí pé, báyìí ni irú ọmọ rẹ̀ yóò rí. Ẹni kò ṣe àìlera ní ìgbàgbọ́, kò rò ti ara òun tìkára rẹ̀, tí ó ti kú tán, nígbà tí ó tó bí ìwọ̀n 100 ọdún, àti kíkú inú Sárà, kò fi àìgbàgbọ́ ṣe iyèméjì lérí Ọlọ́run, ṣùgbọ́n ó lé ní ìgbàgbọ́, ó ń fi ògo fún Ọlọ́run. Nígbà tí ó sá ti mọ̀ dájúdájú pé ohun tí òun bá ti lérí, ó sì lè ṣe é. Nítorí náà láti ṣe kà sí òdodo fún un. A kò sáà kọ nítorí tirẹ̀ nìkan pé a kà sí fún un, ṣùgbọ́n nítorí tiwa pẹ̀lú, ẹni tí ó sì kà sí fún un, bí àwa bá gbàgbọ́, ẹni tí ó gbé Jésù Olúwa wa dìde kúrò nínú òkú, ẹni tí a fi tọrọ ẹ̀ṣẹ̀ wa, tí a sì jíǹde nítorí ìdáláre wa. Róòmù orí 5, àyọrísí ìdáláre. Jẹ́ báyìí tí ń dá wa láre nípa ìgbàgbọ́. Àwa ní àlàáfíà lọ́dọ̀ Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristi, nípasẹ̀ ẹni tí àwa sì ti rí ọ̀nà gbà nípa ìgbàgbọ́ sí inú oore ọ̀fẹ́ yìí, nínú èyí tí àwa gbé dúró. Àwa sì ń yọ̀ nínú ìrètí ògo Ọlọ́run. Kì í sì ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n àwa sì ń ṣògo nínú wàhálà pẹ̀lú, bí a ti mọ̀ pé wàhálà ń ṣiṣẹ́ sùúrù, àti sùúrù ń ṣiṣẹ́ ìrírí, àti ìrírí ń ṣiṣẹ́ ìrètí. Ìrètí kì í sì dójú tì ni, nítorí a ti tan ìfẹ́ Ọlọ́run kà wá lọ́kàn láti ọ̀dọ̀ Ẹ̀mí Mímọ́ wá tí a fi fún wa. Nítorí ìgbà tí àwa jẹ́ aláìlera, lákòókò tí ó yẹ, Kristi kú fún àwa aláìwà bí Ọlọ́run. Nítorí ó ṣọ̀wọ́n kí ẹnìkan kí ó tó kú fún olódodo. Ṣùgbọ́n fún èèyàn rere, bóyá ẹlòmíràn tilẹ̀ lè dábàá àti kú, ṣùgbọ́n náà fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé, nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Mélòó mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀, lẹ́ ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀. Ǹjẹ́ bí, nígbà tí àwa wà lé ọ̀tá, a máa bá Ọlọ́run làjà nípa ikú ọmọ rẹ̀, mélòó mélòó, nígbà tí a là wá ní ìjà tán, lẹ́ ó gbà wá là nípa ìyè rẹ̀. Kì í sì ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n àwọn aṣògo nínú Ọlọ́run wa nípa Olúwa wa Jésù Kristi, nípasẹ̀ ẹni tí àwa rí ìlàjà gbà nísinsìnyí, Ádámù àti Kristi. Nítorí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti ipa ọ̀dọ̀ èèyàn kan wọ ayé, àti ikú nípa ẹ̀ṣẹ̀, bẹ́ẹ̀ ni ikú sì kọjá sórí èèyàn gbogbo, láti ọ̀dọ̀ ẹni tí gbogbo èèyàn ti dẹ́ṣẹ̀. Nítorí kí òfin kí ó tó dé, ẹ̀ṣẹ̀ ti wà lé ayé, ṣùgbọ́n a kò ka ẹ̀ṣẹ̀ sí ni lọ́rùn nígbà tí òfin kò sí. Ṣùgbọ́n ikú jọba láti ìgbà Ádámù wá, títí ó fi di ìgbà tí Mósè. Àti lórí àwọn tí kò ṣẹ̀, bí àfarawé ìrékọjá Ádámù, ẹni tí ń ṣe àpẹẹrẹ ẹni tí ń bọ̀. Ṣùgbọ́n kì í ṣe bí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ sì lé ẹ̀bùn ọ̀fẹ́. Nítorí bí nípa ẹ̀ṣẹ̀ nìkan ẹni púpọ̀ kú, mélòó mélòó lé oore ọ̀fẹ́ Ọlọ́run àti ẹ̀bùn nínú oore ọ̀fẹ́ ọkùnrin kan, Jésù Kristi, di púpọ̀ fún ẹni púpọ̀. Kì í sì ṣe bí nípa ẹnìkan tí ó ṣẹ̀ lé ẹ̀bùn náà, nítorí ìdájọ́ ti pàṣẹ ẹnìkan wá fún ìdálẹ́bi, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ ti inú ẹ̀jẹ̀ púpọ̀ wá fún ìdáláre.
Ǹjẹ́ bí nípa ẹ̀ṣẹ̀ ọkùnrin kan, ikú jọba nípasẹ̀ ẹnìkan náà, mélòó lè àwọn tí ń gba ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ àti ẹ̀bùn òdodo yóò jọba nínú ìyè nípasẹ̀ ẹnìkan Jésù Kristi. Ǹjẹ́ bí nípasẹ̀ ẹ̀ṣẹ̀ kan, ìdájọ́ dé bá gbogbo ènìyàn sí ìdálẹ́bi, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni nípa ìwà òdodo kan, ẹ̀bùn ọ̀fẹ́ dé sórí gbogbo èèyàn fún ìdálẹ́rẹ̀ sí ìyè. Nítorí gẹ́gẹ́ bí nípa ìgbọràn ènìyàn kan, èèyàn púpọ̀ di ẹlẹ́ṣẹ̀, bẹ́ẹ̀ ni nípa ìgbọràn ẹnìkan, ó sì sọ èèyàn púpọ̀ di olódodo. Ṣùgbọ́n òfin bọ́ sí inú rẹ̀, kí ẹ̀ṣẹ̀ lè di púpọ̀, ṣùgbọ́n níbi tí ẹ̀ṣẹ̀ di púpọ̀, oore ọ̀fẹ́ di púpọ̀ ré kọjá. Pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti ń jọba nípa ikú, bẹ́ẹ̀ ni kí oore ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo, títí ìyè àìnípẹ̀kun nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ìwé Róòmù, orí 6. Ikú sí ẹ̀ṣẹ̀, ìyè nínú Kristi. Ǹjẹ́ àwa ha ti wí, kí ẹ̀wà kí ó ha jókòó nínú ẹ̀ṣẹ̀, kí oore ọ̀fẹ́ kí ó lè máa pọ̀ sí i, kí a má rí i. Àwọn ẹni tí ó ti kú sí ẹ̀ṣẹ̀, a ó wá ṣe wà láàyè nínú rẹ̀ mọ́. Tàbí ẹ kò mọ̀ pé gbogbo wa tí a ti baptisi sínú Kristi Jésù, a ti baptisi wa sínú ikú rẹ̀. Ǹjẹ́ a fi baptisi wa sínú ikú sin wá pọ̀ pẹ̀lú rẹ̀, pé gẹ́gẹ́ bí a ti jí Kristi dìde kúrò nínú òkú nípa ògo Baba, bẹ́ẹ̀ ni kí àwa pẹ̀lú kí ó máa rìn lé ọ̀tún ìwà. Nítorí bí a bá ti so wá pọ̀ pẹ̀lú rẹ̀ nípa àfarawé ikú rẹ̀, a ó so wá pọ̀ pẹ̀lú nípa àfarawé àjíǹde rẹ̀. Nítorí àwa mọ èyí pé a kan ògbólógbòó ọkùnrin wa mọ́ àgbélébú pẹ̀lú rẹ̀, kí a lè pa ara ẹ̀ṣẹ̀ run, kí àwa má ṣe sin ẹ̀ṣẹ̀ mọ́. Nítorí ẹni tí ó kú, ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n bí a bá bá Kristi kú, a ó gbàgbọ́ pé àwa sì wà láàyè pẹ̀lú rẹ̀. Nítorí àwa mọ̀ pé bí a ti jí Kristi dìde kúrò nínú òkú, kò ní kú mọ́. Ikú kò ní ipá lórí rẹ̀ mọ́. Nítorí ikú tí ó kú sí ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kan. Nítorí wíwà tí ó wà láàyè sí Ọlọ́run. Bẹ́ẹ̀ ni kí ẹ̀yin pẹ̀lú ka ara yín bí òkú sí ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n bí alààyè sí Ọlọ́run nínú Kristi Jésù. Nítorí náà, ẹ má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó jọba nínú ara kíkú yín, tí ó fi máa gbọ́ ti ìfẹ́kùfẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má ṣe jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ fún ẹ̀ṣẹ̀ bí ohun èlò àìṣòdodo, ṣùgbọ́n ẹ jọ̀wọ́ ara yín lọ́wọ́ fún Ọlọ́run bí alààyè kúrò nínú òkú, àti àwọn ẹ̀yà ara yín bí ohun èlò òdodo fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ kì yóò nípa lórí yín, nítorí ẹ̀yin kò sí lábẹ́ òfin, bí kò ṣe lábẹ́ oore ọ̀fẹ́, ẹrú òdodo. Ǹjẹ́ kí ni? Kí àwa kó ha máa dẹ́ṣẹ̀? Nítorí tí àwa kò sí lábẹ́ òfin, bí kò ṣe lábẹ́ oore ọ̀fẹ́, kí a má rí i. Ẹ̀yin kò mọ̀ pé ẹni tí ẹ̀yin bá jọ̀wọ́ ara yín lọ́wọ́ fún bí ẹrú láti máa gbọ́ tirẹ̀, ẹrú ẹni tí ẹ̀yin bá gbọ́ tirẹ̀ lé ẹ̀yin ṣe, ìbá ṣe ti ẹ̀ṣẹ̀ sínú ikú, tàbí sí ìgbọ́ràn sí òdodo. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run pé bí ẹ̀yin ti jẹ́ ẹrú sí ẹ̀ṣẹ̀ rí, ẹ̀yin jẹ́ olùgbọ́ràn láti ọkàn wá sí àpẹẹrẹ ẹ̀kọ́ tí a fi yín lé lọ́wọ́. Bí a ti sọ yín di òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀, ẹ̀yin di ẹrú òdodo. Èmi ń sọ̀rọ̀ bí èèyàn nítorí àìlera ara yín, nítorí bí ẹ̀yin ti jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ bí ẹrú fún ìwà èérí àti fún ẹ̀ṣẹ̀ dé inú ẹ̀ṣẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní kẹ́yin kí ó jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ nísinsìnyí bí ẹrú fún òdodo sí ìwà mímọ́. Nítorí nígbà tí ẹ̀yin ti jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀, ẹ̀yin wà ní òmìnira sí òdodo. Ǹjẹ́ èso kí lẹ̀yin ó ha ní nígbà náà nínú ohun tí ojú ń tì yín sí nísinsìnyí? Nítorí òpin nǹkan wọn ni ikú ni. Ṣùgbọ́n nísinsìnyí tí a sọ yín di òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀, tí ẹ̀yin sì di ẹrú Ọlọ́run, ẹ̀yin lè so yín sí ìwà mímọ́, àti òpin rẹ̀ ìyè àìnípẹ̀kun. Nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ni ìyè tí kò ní pẹ̀kun nínú Kristi Jésù Olúwa wa. Róòmù, orí 7. Àpẹẹrẹ láti inú ìgbéyàwó. Tàbí ẹ̀yin ha ṣe aláìmọ̀, ará? Nítorí àwọn tí ó mọ òfin lè mi bá sọ̀rọ̀, pé òfin ní ipá lórí ènìyàn níwọ̀n ìgbà tí ó bá wà láàyè. Nítorí obìnrin tí ó ní ọkọ, ẹ̀wọ̀n ìgbà tí ọkọ náà wà láàyè, a fi òfin dè mọ́ ọkọ náà. Ṣùgbọ́n bí ọkọ náà bá kú, a tú sílẹ̀ kúrò nínú òfin ọkọ náà. Ǹjẹ́ bí ó bá ní ọkọ mìíràn,
nígbà tí ọkọ rẹ̀ wà láàyè, panṣágà ilẹ̀ ó pè, ṣùgbọ́n bí ọkọ rẹ̀ bá kú, ó bọ́ lọ́wọ́ òfin náà, yóò sì jẹ́ panṣágà bí ó bá ní ọkọ mìíràn. Bẹ́ẹ̀ lẹ̀yin ará mi, ẹ̀yin pẹ̀lú ti di òkú sí òfin nípa ara Kristi, kí ẹ̀yin kó lè ní ẹlòmíràn, àní ẹni tí a jíǹde kúrò nínú òkú, kí àwa kó lè so èso fún Ọlọ́run. Nítorí ìgbà tí àwa wà nípa ti ara, ìfẹ́kùfẹ́ ẹ̀ṣẹ̀ tí ó wà nípa òfin, wọ́n ṣiṣẹ́ nínú ẹ̀yà ara wa láti so èso sí ikú. Ṣùgbọ́n nísìnyí, a fi wá sílẹ̀ kúrò nínú òfin, nítorí a ti kú sí èyí tí a ti dè wá sínú rẹ̀, kí àwa kó lè máa sìn lé ọ̀tun ẹ̀mí, kí ó má ṣe lé òde ara ti àtijọ́, bí òfin ti ń mú èèyàn dẹ́ṣẹ̀. Ǹjẹ́ àwa ha ti wí, òfin á ṣe ẹ̀ṣẹ̀ bí? Kí a má rí. Ṣùgbọ́n èmi kò tíì mọ ẹ̀ṣẹ̀, bí kò ṣe pé nípa òfin, èmi kò sáà tíì mọ ojú kòkòrò, bí kò ṣe bí òfin ti wí pé, ìwọ kò gbọdọ̀ ṣojú kòkòrò. Ẹ̀ṣẹ̀ sì ti ipa òfin rí ààyè, òun ṣiṣẹ́ onírúurú ìfẹ́kùfẹ́ nínú mi. Nítorí láìsí òfin, ẹ̀ṣẹ̀ kú. Èmi sì ti wà láàyè láìsí òfin nígbà kan rí. Ṣùgbọ́n nígbà tí òfin dé, ẹ̀ṣẹ̀ sọjí, èmi sì kú. Òfin tí a ṣe fún ìyè, èyí lèmi sì wá rí i pé ó jẹ́ fún ikú. Nítorí ẹ̀ṣẹ̀ ti ipa òfin rí ààyè, ó tàn mí jẹ, ó sì ti pa rẹ̀ lù mí pa. Bẹ́ẹ̀ ni mímọ́ lé òfin, mímọ́ sì lé àṣẹ, àti òdodo, àti dídára. Ǹjẹ́ ohun tí ó dára ha di ikú fún mi bí? Ká má rí. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀, kí ó lè farahàn bí ẹ̀ṣẹ̀ tí ó ti pa ohun tí ó dára ṣiṣẹ́ ikú nínú mi, kí ẹ̀ṣẹ̀ lè ti ipa òfin di búburú rékọjá, ogun tí ń jà nínú ènìyàn. Nítorí àwa mọ̀ pé ohun ẹ̀mí lé òfin, ṣùgbọ́n ẹni tí ara lé ẹ̀mí, tí a ti tà sábẹ́ òfin. Nítorí ohun tí èmi ń ṣe, èmi kò mọ̀. Nítorí kìí ṣe ohun tí mo fẹ́ lé èmi ń ṣe, ṣùgbọ́n ohun tí mo kórìíra lé èmi ń ṣe. Ṣùgbọ́n bí ó bá ṣe pé ohun tí èmi kò fẹ́ èyí ni lé èmi ń ṣe, mo gbà pé òfin dára. Ní ìsinsìnyí, kìí ṣe mi ló ń ṣe é mọ́, bí kò ṣe ẹ̀ṣẹ̀ tí ń gbé inú mi. Nítorí èmi mọ̀ pé kò sí ohun rere kan tí ń gbé inú mi, èyí ni nínú ara mi. Nítorí ìfẹ́ ohun tí ó dára ń bẹ fún mi, ṣùgbọ́n ọ̀nà àti ṣe lé èmi kò rí. Nítorí rere tí èmi ń fẹ́, èmi kò ṣe, ṣùgbọ́n búburú tí èmi kò fẹ́, èyí ni lé èmi ń ṣe. Ṣùgbọ́n bí ó bá ṣe pé ohun tí èmi kò fẹ́, èyí ni lé èmi ń ṣe, èmi kì í ṣe é mọ́, bí kò ṣe ẹ̀ṣẹ̀ tí ń gbé inú mi. Ǹjẹ́ mo ti rí ní ti òfin pé, bí èmi ti ń fẹ́ láti máa ṣe rere, búburú á máa wà lọ́dọ̀ mi. Inú mi sáà dùn sí òfin Ọlọ́run nípa ẹni ti inú, ṣùgbọ́n mo rí òfin mìíràn nínú àwọn ẹ̀yà ara mi, tí ń bá òfin inú mi jagun, tí ó sì ń dì mí ní ìgbèkùn wá fún òfin ẹ̀ṣẹ̀ tí ó ń bẹ nínú àwọn ẹ̀yà ara mi. Èmi ẹni òṣì, ta ni yóò gbà mí lọ́wọ́ ara ikú yìí? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ǹjẹ́ nítorí náà, èmi tìkára mi fi inú jọ́sìn fún òfin Ọlọ́run, ṣùgbọ́n mo fi ara jọ́sìn fún òfin ẹ̀ṣẹ̀. Róòmù, orí 9. Ìgbésí ayé onígbàgbọ́ nínú ẹ̀mí. Ǹjẹ́ ẹ̀bi kò sí nísìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù, àwọn tí kò rìn nípa ti ara, bí kò ṣe nípa ti ẹ̀mí? Nítorí òfin ẹ̀mí ìyè nínú Kristi Jésù ti sọ mí di òmìnira lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Nítorí ohun tí òfin kò lè ṣe, bí ó tilẹ̀ jẹ́ aláìlera nítorí ara, Ọlọ́run rán ọmọ òun tìkálára rẹ̀ lé àwòrán ara ẹ̀ṣẹ̀ àti bí ẹbọ fún ẹ̀ṣẹ̀, ó sì dá ẹ̀ṣẹ̀ lẹ́bi nínú ara, kí a lè mú òdodo òfin ṣẹ nínú àwa, tí kò rìn nípa ti ara, bí kò ṣe nípa ti ẹ̀mí. Nítorí àwọn tí ó wà nípa ti ara, wọn a máa ro ohun ti ara, ṣùgbọ́n àwọn tí ó wà nípa ti ẹ̀mí, wọn a máa ro ohun ti ẹ̀mí. Nítorí èrò ti ara, ikú ni, ṣùgbọ́n èrò ti ẹ̀mí ni ìyè àti àlàáfíà. Nítorí èrò ti ara, ọ̀tá ni sí Ọlọ́run. Nítorí kìí tẹríba fún òfin Ọlọ́run, òun kò tilẹ̀ lè ṣe é. Bẹ́ẹ̀ lé àwọn tí ó wà nínú ara kò lè wu Ọlọ́run. Ṣùgbọ́n ẹ̀yin kò sí nínú ti ara, bí kò yẹ nínú ti ẹ̀mí. Bí ó bá ṣe pé ẹ̀mí Ọlọ́run gbé inú yín, ṣùgbọ́n bí ẹnikẹ́ni kò bá ní ẹ̀mí Kristi,
òun kò sí nínú ẹni tirẹ̀. Bí Kristi bá sì wà nínú yín, ara jẹ́ òkú nítorí ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀mí jẹ́ ìyè nítorí òdodo. Ṣùgbọ́n bí ẹ̀mí ẹni tí ó jí Jésù dìde kúrò nínú òkú bá ń gbé inú yín, ẹni tí ó jí Kristi Jésù dìde kúrò nínú òkú yóò fi ẹ̀mí rẹ̀ tí ń gbé inú yín sọ ara ìkúkú yín di ààyè pẹ̀lú. Ǹjẹ́ nítorí náà, ará, ajigbèsè lé àwa, kì í ṣe ara lé a jẹ ní gbèsè, tí a ó máa fi wà nípa ti ara. Nítorí bí ẹ̀yin bá wà ní ti ara, ẹ̀yin ó kú, ṣùgbọ́n nípa ẹ̀mí, bí ẹ̀yin bá pa iṣẹ́ ti ara run, ẹ̀yin ó yè. Nítorí iye àwọn tí a ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá, àwọn ní í ṣe ọmọ Ọlọ́run. Nítorí ẹ̀yin kò tún gba ẹ̀mí ẹ̀rù láti máa bẹ̀rù mọ́, ṣùgbọ́n ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ, nípa èyí tí àwa fi ń ké pé, Ábà, Bàbá. Ẹ̀mí tìkára rẹ̀ ló ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run lé àwa yìí ṣe. Bí àwa bá sì jẹ́ ọmọ, ǹjẹ́ ajogún lé àwa, ajogún Ọlọ́run àti àjùmọ̀jogún pẹ̀lú Kristi, bí ó bá ṣe pé àwa bá a jìyà, kí a sì lè ṣe wá lógo pẹ̀lú rẹ̀. Ògo ayé tí ń bọ̀. Nítorí mo ṣírò rẹ̀ pé ìyà ìgbà ìsinsìnyí kò yẹ láti fi ṣe àkàwé ògo tí a ó fi hàn nínú wa. Nítorí ìfojúsọ́nà tí ẹ̀dá ń dúró dè, ìfihàn àwọn ọmọ Ọlọ́run. Nítorí a tẹrí ẹ̀dá ba fún asán, kì í ṣe ìfẹ́ rẹ̀, ṣùgbọ́n nítorí ẹni tí ó tẹrí rẹ̀ ba ní ìrètí. Nítorí a ó sọ ẹ̀dá tìkálára rẹ̀ di òmìnira kúrò nínú ẹrú ìdíbàjẹ́ sí òmìnira ògo àwọn ọmọ Ọlọ́run. Nítorí àwa mọ̀ pé gbogbo ẹ̀dá lé ojúmọ̀ ń kérora tó sì rọbí pọ̀ títí di ìsinsìnyí. Kì í sì ṣe àwọn nìkan, ṣùgbọ́n àwa tìkálára wa pẹ̀lú, tí ó ní àkóso ẹ̀mí. Àní àwa tìkálára wa ń kérora nínú ara wa, àwa ń dúró de ìsọdọmọ, àní ìdáǹdè ara wa. Nítorí ìrètí lè a fi gbà wá là, ṣùgbọ́n ìrètí tí a bá rí kì í ṣe ìrètí. Nítorí ta ní ìrètí ohun tí ó bá rí, ṣùgbọ́n bí àwa bá ń retí èyí tí àwa kò rí, ǹjẹ́ àwa ń fi sùúrù dúró dè é. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹ̀mí pẹ̀lú sì ran àìlera wa lọ́wọ́, nítorí a kò mọ̀ bí a ti ń gbàdúrà gẹ́gẹ́ bí ó ti yẹ, ṣùgbọ́n ẹ̀mí tìkára rẹ̀ ń fi ìrora tí a kò lè fi ẹnu sọ bẹ̀bẹ̀ fún wa. Ẹni tó sì ń wá inú ọkàn wò, ó mọ ohun tí inú ẹ̀mí, nítorí ó ń bẹ̀bẹ̀ fún àwọn èèyàn mímọ́ gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. Àwa sì mọ̀ pé ohun gbogbo ló ń ṣiṣẹ́ pọ̀ sí rere fún àwọn ẹni tí ó fẹ́ Ọlọ́run, àní fún àwọn tí a pè gẹ́gẹ́ bí ìpinnu rẹ̀. Nítorí àwọn ẹni tí ó ti mọ̀ tẹ́lẹ̀, ló sì ti yàn tẹ́lẹ̀ láti rí bí àwòrán ọmọ rẹ̀, kí òun lè jẹ́ àkọ́bí láàrin àwọn arákùnrin púpọ̀. Àwọn tó sì ti yàn tẹ́lẹ̀, àwọn ló sì ti pè. Àwọn ẹni tó sì ti pè, àwọn ló sì ti dá láre. Àwọn ẹni tó sì ti dá láre, àwọn ló sì ti ṣe lógo. Ìfẹ́ Ọlọ́run sí wa nípa Jésù. Ǹjẹ́ kí la wá wí sí nǹkan wọ̀nyí? Bí Ọlọ́run bá wà fún wa, ta ni yóò kọ ojú ìjà sí wa? Ẹni tí kò dá ọmọ òun tìkálára rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa, yóò wá ti ṣe, tí kì yóò fún wa lóhun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́. Ta ni yóò ha ka ohunkóhun sí ọrùn àwọn àyànfẹ́ Ọlọ́run? Ìyà ṣe Ọlọ́run tí ń dáre. Ta lè ẹni tí ń dẹ́bi? Ìyà ṣe Jésù Kristi tí ó kú, tí a sá àkókò wípé tí a ti jí dìde kúrò nínú òkú, ẹni tó sì wà lé ọwọ́ ọ̀tún Ọlọ́run, tó sì ń bẹ̀bẹ̀ fún wa. Ta ni yóò ha yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Ìpọ́njú ni, tàbí wàhálà, tàbí inúnibíni, tàbí ìyàn, tàbí ìhòhò, tàbí ewu, tàbí idà. Gẹ́gẹ́ bí a ti kọ pé, nítorí rẹ̀ la ṣe ń pa wá kú ní gbogbo ọjọ́, à ń kà wá sí bí àgùntàn fún pípa. Ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí, àwa jù ẹni tó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa. Nítorí ó dá mi lójú pé kì í ṣe ikú, tàbí ìyè, tàbí àwọn áńgẹ́lì, tàbí àwọn ìjòyè, tàbí àwọn alágbára, tàbí ohun ìgbà ìsinsìnyí, tàbí ohun ìgbà tí ń bọ̀, tàbí òkè, tàbí ọ̀gbun, tàbí ẹ̀dá mìíràn kan ni yóò lè yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run tí ó wà nínú Kristi Jésù Olúwa wa. Róòmù, orí 9. Ọlọ́run yàn Ísírẹ́lì.
Òtítọ́ lèmi sọ nínú Kristi, èmi kò ṣèké, ọkàn mi sì ń jẹ́ mi lé ẹ̀rí nínú ẹ̀mí mímọ́, pé mo ní ìbìnújẹ́ púpọ̀ àti ìkáàánú ìgbà gbogbo lé ọkàn mi, nítorí mo fẹ́rẹ̀ lè gbàdúrà pé kí a ké mi tìkára mi kúrò lọ́dọ̀ Kristi, nítorí àwọn ará mi, àwọn ìbátan mi nípa ti ara, àwọn ẹni tí í ṣe Ísírẹ́lì, tí àwọn ẹni tí ìsọdọmọ yìí ṣe, àti ògo, àti májẹ̀mú, àti ìfúnilófin, àti ìsìn Ọlọ́run, àti àwọn ìlérí, tí ẹni tí àwọn baba yìí ṣe, láti ọ̀dọ̀ àwọn ẹni tí Kristi ti wá nípa ti ara, ẹni tí ó borí ohun gbogbo, Ọlọ́run olùbùkún láéláé, àmín. Ṣùgbọ́n kìí ṣe pé nítorí ọ̀rọ̀ Ọlọ́run di asán, kìí ṣàìṣe gbogbo àwọn tí ó ti inú Ísírẹ́lì wá, àwọn ní Ísírẹ́lì. Bẹ́ẹ̀ ni kìí ṣe pé nítorí wọ́n jẹ́ irú ọmọ Ábúráhámù, gbogbo wọn lé ọmọ, ṣùgbọ́n nínú Ísákì la ó ti pè irú ọmọ rẹ̀. Èyí ni pé kìí ṣe àwọn ọmọ nípa ti ara ni ọmọ Ọlọ́run, ṣùgbọ́n àwọn ọmọ ìlérí la ó kà ní irú ọmọ, nítorí ọ̀rọ̀ ìlérí lè yí. Níwòyí àmọ́dún lèmi ó wá, Sárà yóò sì ní ọmọkùnrin. Kìí sì ṣe kìkì èyí, ṣùgbọ́n nígbà tí Rèbékà pẹ̀lú lóyún fún ẹnìkan, fún Ísákì bàbá wa, nítorí nígbà tí a kò tíì bí àwọn ọmọ náà, bẹ́ẹ̀ ni wọn kò tíì ṣe rere tàbí búburú, kí ìpinnu Ọlọ́run nípa ti ìyànfẹ́ kí ó lè dúró, kìí ṣe nípa ti iṣẹ́, bí kò ṣe ti ẹni tí ń pe ni. A ti sọ fún un pé ẹ̀gbọ́n ni yóò mọ̀ sin àbúrò, gẹ́gẹ́ bí a ti kọ pé Jákọ́bù ni mo fẹ́ràn, ṣùgbọ́n Éṣọ̀ ni mo kórìíra. Ǹjẹ́ àwa ọ̀hà ti wí, àìṣòdodo ha wà lọ́dọ̀ Ọlọ́run bí? Kí a má rí. Nítorí ó wí fún Mósè pé, èmi ó ṣàánú fún ẹni tí èmi ó ṣàánú fún, èmi ó sì ṣe ìyọ́nú fún ẹni tí èmi ó ṣe ìyọ́nú fún. Ǹjẹ́ bẹ́ẹ̀ ni, kìí ṣe ti ẹni tí ó fẹ́, kìí sì ṣe ti ẹni tí ń sáré, bí kò ṣe ti Ọlọ́run tí ń ṣàánú. Nítorí ìwé mímọ́ wí fún Fáráò pé, nítorí èyí yìí náà ni mo ṣe gbé ọ dìde, kí èmi kó lè fi agbára mi hàn lára rẹ, kí a sì lè máa ròyìn orúkọ mi ká gbogbo ayé. Nítorí náà ló ṣe ń ṣàánú fún ẹni tí ó wù ú, ẹni tí ó wù ú a sì mú lé ọkàn le. Ìbínú Ọlọ́run àti àánú rẹ̀. Ìwọ sì wí fún mi pé, kí ló ha tún bá ni wí sí? Nítorí ta ni ó ń de ìfẹ́ rẹ̀ lọ́nà? Bẹ́ẹ̀ kọ́, ìwọ èèyàn, ta ni ìwọ tí ń dá Ọlọ́run lóhùn? Ohun tí a máa wí fún ẹni tí ó mọ̀ pé, èyí tí ìwọ fi mọ̀ mí báyìí, amọ̀ kòkòkò wá lé agbára lórí amọ̀. Nínú ìṣù kan náà, láti ṣe apá kan lé èlò sí ọlá, àti apá kan lé èlò sí àìlọ́lá. Ǹjẹ́ bí Ọlọ́run bá fẹ́ fi ìbínú rẹ̀ hàn ńkọ́, tí ó sì fẹ́ sọ agbára rẹ̀ di mímọ̀, tí ó sì mú sùúrù púpọ̀ fún àwọn èlò ìbínú tí a ṣe fún ìparun, àti kí ó lè sọ ọ̀rọ̀ ògo rẹ̀ di mímọ̀ lára àwọn ohun èlò, àánú tí ó ti pèsè ṣáájú fún ògo, àní àwa tí ó ti pè, kìí ṣe nínú àwọn Júù nìkan, ṣùgbọ́n nínú àwọn kèfèrí pẹ̀lú. Bí ó ti wí pẹ̀lú ní Hósíà pé, èmi ó pe àwọn tí kìí ṣe èèyàn mi lé èèyàn mi, àtẹni tí kìí ṣe àyànfẹ́ mi lé àyànfẹ́. Yóò sì ṣe, níbi tí a ti gbé ti sọ fún wọn pé, ẹ̀yin kìí ṣe èèyàn mi, níbẹ̀ la ó gbé pè wọ́n lé ọmọ Ọlọ́run alààyè. Àìsáà sì kígbe nítorí Ísírẹ́lì pé, bí iye àwọn ọmọ Ísírẹ́lì bá rí bí iyanrìn òkun, apá kan ilẹ̀ ó gbàlà. Nítorí Olúwa yóò mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ lórí ilẹ̀ ayé, yóò parí rẹ̀, yóò sì ké e kúrú lé òdodo, àti bí Àsáyà ti wí tẹ́lẹ̀, bí kò ṣe bí Olúwa àwọn ọmọ ogun ti fi irú àwọn ọmọ sílẹ̀ fún wa, àwa ìbá ti dàbí Sódómù, àbá ti sọ wá dàbí Gòmórà. Ìyìn rere náà wà fún Ísírẹ́lì pẹ̀lú. Ǹjẹ́ kí làwa ó ha wí? Pé àwọn kèfèrí tí kò lépa òdodo, ọwọ́ wọn tẹ òdodo, ṣùgbọ́n òdodo tí ó ti inú ìgbàlà wá ni. Ṣùgbọ́n Ísírẹ́lì tí ń lépa òfin òdodo, ọwọ́ wọn kò tẹ òfin òdodo. Nítorí kíni? Nítorí wọn kò wá nípa ìgbàgbọ́, ṣùgbọ́n bẹ́ẹ̀ ni pé nípa iṣẹ́ òfin. Nítorí wọ́n kọsẹ̀ lára òkúta ìkọsẹ̀ ẹni. Gẹ́gẹ́ bí a ti kọ pé, kíyèsí, mo gbé òkúta ìkọsẹ̀ àti àpáta dìbòlù kalẹ̀ ní Síónì,
ẹnikẹ́ni tí ó bá sì gbà á gbọ́, ojú kì yóò tì í. Róòmù orí 10. Ará, ìfẹ́ ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún Ísírẹ́lì ni fún ìgbàlà wọn. Nítorí mo gba ẹ̀rí wọn jẹ́ pé wọ́n ní ìtara fún Ọlọ́run, ṣùgbọ́n kì í ṣe gẹ́gẹ́ bí ìmọ̀. Nítorí bí wọn kò ti mọ òdodo Ọlọ́run, tí wọ́n sì ń wá ọ̀nà láti gbé òdodo ara wọn kalẹ̀, wọn kò tẹríba fún òdodo Ọlọ́run. Nítorí kí sì lè òfin sí òdodo fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́. Ìgbàlà fún gbogbo ènìyàn. Mósè sá kọ̀wé rẹ̀ pé ẹni tó bá ṣe òdodo tí í ṣe ti òfin yóò yè nípa rẹ̀. Ṣùgbọ́n òdodo tí í ṣe ti ìgbàgbọ́ sọ báyìí pé, má ṣe wí lé ọkàn rẹ pé, ta ni yóò gòkè lọ sí ọ̀run? Èyí ni láti mú Kristi sọ̀kalẹ̀. Tàbí ta ni yóò sọ̀kalẹ̀ lọ sí ọ̀gbun? Èyí ni láti mú Kristi gòkè tí inú òkú wá. Ṣùgbọ́n kí lè ó wí? Ọ̀rọ̀ náà wà létí ọ̀dọ̀ rẹ, lé ẹnu rẹ àti lé ọkàn rẹ. Èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù, pé bí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ Jésù lé Olúwa, tí ìwọ sì gbàgbọ́ lé ọkàn rẹ pé Ọlọ́run jí dìde kúrò nínú òkú, a ó gbà ọ́ là. Nítorí ọkàn la fi ń gbàgbọ́ sí òdodo, ẹnu la sì fi jẹ́wọ́ sí ìgbàlà. Nítorí ìwé mímọ́ wí pé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́, ojú kì yóò tì í. Nítorí kò sí ìyàtọ̀ nínú Júù àti Hélénì, nítorí Olúwa kan náà lolúwa gbogbo wọn. Ó sì pọ̀lé ọ̀rọ̀ fún gbogbo àwọn tí ń ké pè é. Nítorí ẹnikẹ́ni tí ó bá sá pe orúkọ Olúwa, lé a ó gbàlà. Ǹjẹ́ wọ́n wá ti ké pe ẹni tí wọn kò gbàgbọ́? Wọ́n wá sì ti ṣe gba ẹni tí wọn kò gbúròó rẹ̀ rí gbọ́? Wọ́n wá sì ti ṣe gbọ́ láìsí oníwàásù? Wọ́n wá sì ti ṣe wàásù bí kò ṣe pé a rán wọn? Gẹ́gẹ́ bí a ti kọ pé, ẹsẹ̀ àwọn tí ń wàásù ìrere àlàáfíà ti dára tó. Àwọn tí ń wàásù ìhìn ayọ̀ ohun rere. Ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn lé ó gbọ́ ti ìhìn rere. Nítorí Àsáyà wí pé, Olúwa, ta ló gba ìhìn wa gbọ́? Ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti wá, àti gbígbọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run? Ṣùgbọ́n mo ní, wọn kò wá gbọ́ bí? Bẹ́ẹ̀ ni nítòótọ́, ohùn wọn jáde lọ sí gbogbo ilẹ̀, àti ọ̀rọ̀ wọn sí òpin ilẹ̀ ayé. Ṣùgbọ́n mo ní, Ísírẹ́lì kò há mọ̀ bí? Mósè lé ó kọ wípé, èmi ó fi àwọn tí kìí ṣe èèyàn mi mú yín jowú, àti àwọn aláìmòye èèyàn lèmi ó fi bí yín nínú. Ṣùgbọ́n Àsáyà tilẹ̀ láyà, ó sì wí pé, àwọn tí kò wá mi rí mi, àwọn tí kò sì béèrè mi lè a fi mí hàn fún. Ṣùgbọ́n nípa ti Ísírẹ́lì lé ó wí pé, ní gbogbo ọjọ́ ni mo na ọwọ́ mi sí àwọn aláìgbọràn àti aláríwísí ènìyàn. Róòmù orí 11. Àánú fún Ísírẹ́lì. Ǹjẹ́ mo ní, Ọlọ́run ha ta àwọn ènìyàn rẹ̀ nù bí? Kí a má rí. Nítorí Ísírẹ́lì lèmi pẹ̀lú, láti inú irú ọmọ Ábúráhámù, lé ẹ̀yà Bẹ́ńjámínì. Ọlọ́run kò ta àwọn ènìyàn rẹ̀ nù tí ó ti mọ̀ tẹ́lẹ̀. Tàbí ẹ̀yin kò mọ̀ bí ìwé mímọ́ ti wí ní ti Èlíjà, bí ó ti ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run sí Ísírẹ́lì, wípé, Olúwa, wọ́n ti pa àwọn wòlíì rẹ, wọ́n ti wó àwọn pẹpẹ rẹ lulẹ̀. Èmi nìkan ṣoṣo lé ó sì kù, wọ́n sì ń wá ẹ̀mí mi. Ṣùgbọ́n ìdáhùn wo lé Ọlọ́run fi fún un? Mo ti kù 700 èèyàn sílẹ̀ fún ara mi, àwọn tí kò tẹ ikú wọn ba fún Báálì. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni ilé àkókò ìsinsìnyí yìí pẹ̀lú. Apá kan wà nípa ìyànfẹ́ ti oore ọ̀fẹ́. Bí ó bá ti ṣe pé nípa ti oore ọ̀fẹ́ ni, ǹjẹ́ kìí ṣe ti iṣẹ́ mọ́? Bí bẹ́ẹ̀ kọ́, oore ọ̀fẹ́ kìí ṣe oore ọ̀fẹ́ mọ́. Ṣùgbọ́n bí ó bá ṣe pé nípa ti iṣẹ́ ni, ǹjẹ́ kìí ṣe ti oore ọ̀fẹ́ mọ́? Bí bẹ́ẹ̀ kọ́, iṣẹ́ kìí ṣe iṣẹ́ mọ́. Kí ha ni ohun tí Ísírẹ́lì ń wá kiri? Òun náà ni kò rí. Ṣùgbọ́n àwọn ẹni àyànfẹ́ ti rí i, a sì sí àyà àwọn ìyókù le. Gẹ́gẹ́ bí a ti kọ pé, Ọlọ́run ti fún wọn lé ẹ̀mí ọ̀run, ojú kí wọn kí ó lè máa wòran, àti etí kí wọn kí ó lè máa gbọ́ràn, títí ó fi di òní olónìí. Dáfídì sì wí pé,
Jẹ́ kí tábìlì wọn kí ó di ìdẹkùn, àti ẹ̀gẹ́, àti oyin ìkọ̀sẹ̀, àti ẹ̀san fún wọn. Kí ojú wọn kí ó ṣókùn, kí wọn kí ó má lè ríran, kí ó sì tẹ ìhìn wọn ba nígbà gbogbo. Ǹjẹ́ mo ní, wọ́n á kọsẹ̀ kí wọn kí ó lè ṣubú, kí a má rí. Ṣùgbọ́n nípa ìṣubú wọn, ìgbàlà dé ọ̀dọ̀ àwọn kèfèrí láti mú wọn jowú. Ṣùgbọ́n bí ìṣubú wọn bá di ọrọ̀ ayé, àti bí ìfàsẹ́yìn wọn bá di ọrọ̀ àwọn kèfèrí, mélòó mélòó ni kíkún wọn? Ìgbàlà fún àwọn orílẹ̀-èdè tí kìí ṣe Júù. Ẹ̀yin tí ń ṣe kèfèrí lé èmi sáà ń bá sọ̀rọ̀. Níwọ̀n bí èmi ti jẹ́ àpọ́sítélì àwọn kèfèrí, mo gbé oyè mi ga, bí ó lè ṣe kí èmi kí ó lè mú àwọn ará mi jowú, àti kí èmi kí ó lè gba díẹ̀ là nínú wọn. Nítorí bí títà ni wọn bá jẹ́ ìlàjà ayé, gbígbà wọn yóò ha ti rí, bí kò ṣe yè kúrò nínú òkú. Ǹjẹ́ bí àkóso bá mọ́, bẹ́ẹ̀ lé àkópọ̀, bí gbogbo bá sì mọ́, bẹ́ẹ̀ sì lé àwọn ẹ̀ka rẹ̀ náà. Ṣùgbọ́n bí a bá ya nínú àwọn ẹ̀ka kúrò, tí a sì lọ́ ìwọ tí ń ṣe igi òróró ìgbẹ́sára wọn, tí ìwọ sì ń bá wọn pín nínú gbòǹgbò àti ọ̀rá igi òróró náà, má ṣe féfé sí àwọn ẹ̀ka náà. Ṣùgbọ́n bí ìwọ bá ṣe féfé, ìwọ kọ́ lé ó rú gbòǹgbò, ṣùgbọ́n gbòǹgbò lé ó rú ìwọ. Ǹjẹ́ ìwọ wí pé, a ti fa àwọn ẹ̀ka náà ya, nítorí kí a lè lọ́ mi sínú rẹ̀? Ó dára, nítorí àìgbàgbọ́ la ṣe fà wọ́n ya kúrò, ìwọ sì dúró nípa ìgbàgbọ́ rẹ. Má ṣe gbé ara rẹ ga, ṣùgbọ́n bẹ̀rù, nítorí bí Ọlọ́run kò bá dá ẹ̀ka ìyẹ̀ka sí, kíyèsára kí ó má ṣe aláìdá ìwọ náà sí. Nítorí náà, wo oore àti ìkánnú Ọlọ́run lórí àwọn tí ó ṣubú, ìkánnú, ṣùgbọ́n lórí ìwọ, oore, bí ìwọ bá dúró nínú oore rẹ̀, kí a má bàa ké ìwọ náà kúrò, àti àwọn pẹ̀lú, bí wọn kò bá jókòó sínú àìgbàgbọ́, a ó lọ́ wọn sínú rẹ̀, nítorí Ọlọ́run lè tún lọ́ wọn sínú rẹ̀. Nítorí bá ti ké ìwọ kúrò lára igi òróró ìgbẹ́ nípa ẹ̀dá, tí a sì lọ́ ìwọ sínú igi òróró rere lòdì sí ti ẹ̀dá, mélòó mélòó lẹ́ ó lọ́ àwọn wọ̀nyí tí ń ṣe ẹ̀ka ìyẹ̀ka sára igi òróró wọn. Àánú Ọlọ́run wà fún gbogbo ènìyàn. Ará, èmi kò sáà fẹ́ kí ẹ̀yin kí ó wà ní òpè ní ti ohun ìjìnlẹ̀ yìí, kí ẹ̀yin má bàa ṣe ọlọ́gbọ́n lé ojú ara yín, pé ìfọ́jú bá Ísírẹ́lì lé apá kan, títí kíkún àwọn kèfèrí yóò fi dé. Bẹ́ẹ̀ lẹ́ ó sì gba gbogbo Ísírẹ́lì là, gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé, ní Síónì ni olùgbàlà yóò ti jáde wá, yóò sì yí àìwà bí Ọlọ́run kúrò lọ́dọ̀ Jákọ́bù. Èyí sì ni májẹ̀mú mi fún wọn, nígbà tí èmi ó mú ẹ̀ṣẹ̀ wọn kúrò. Nípa ti ìhìn rere, ọ̀tá ni wọ́n nítorí yín, ó sì ṣe ti àyànfẹ́ ni, olùfẹ́ ni wọ́n nítorí ti àwọn baba. Nítorí àìlábàámọ̀ lé ẹ̀bùn àti ìpè Ọlọ́run, nítorí gẹ́gẹ́ bí ẹ̀yin kò ti gba Ọlọ́run gbọ́ rí, ṣùgbọ́n nísinsìnyí tí ẹ̀yin ti rí àánú gbà nípa ìgbàgbọ́ wọn, gẹ́gẹ́ bẹ́ẹ̀ lé àwọn wọ̀nyí tí ó ṣe àìgbọràn nísinsìnyí, kí àwọn pẹ̀lú bá lè rí àánú gbà nípa àánú tí a fi hàn yín. Nítorí Ọlọ́run ṣe gbogbo wọn mọ́ pọ̀ sínú àìgbàgbọ́, kí ó lè ṣàánú fún gbogbo wọn. Ìyìn fún Ọlọ́run. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ àti ọgbọ́n àti ìmọ̀ Ọlọ́run. Àwa má rí ìdí ìdájọ́ rẹ̀ ti rí, ọ̀nà rẹ̀ sì ju àwárí lọ. Nítorí ta ni ó mọ inú Olúwa, tàbí ta ní í ṣe ìgbìmọ̀ rẹ̀, tàbí ta ló kọ́ fi fún un, tí a ó sì san padà fún un. Nítorí láti ọ̀dọ̀ rẹ̀, àti nípa rẹ̀, àti fún un lé ohun gbogbo, ẹni tí ògo wà fún láéláé. Àmín. Róòmù, orí 12. Ayé tuntun nínú Kristi. Nítorí náà mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ará, kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run lé ẹbọ ààyè, mímọ́, ìtẹ́wọ́gbà. Èyí ni iṣẹ́ ìsìn yín tí ó tọ̀nà. Kí ẹ má sì dára yín pọ̀ mọ́ ayé yìí, ṣùgbọ́n kí ẹ paradà láti di titun ní ìrò inú yín, kí ẹ̀yin kí ó lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára, tí ó sì ṣe ìtẹ́wọ́gbà, tí ó sì pé. Ǹjẹ́ mo wí fún olúkúlùkù èèyàn
tí ó wà nínú yín nípa ọ̀fẹ́ tí a fi fún mi, kí ó má ṣe ro ara rẹ̀ ju bí ó ti yẹ ní rírò lọ, ṣùgbọ́n kí ó lè rò níwọ̀ntúnwọ̀nsì bí Ọlọ́run ti fi ìwọ̀n ìgbàgbọ́ fún olúkúlùkù. Nítorí gẹ́gẹ́ bí àwa ti lẹ́yà púpọ̀ nínú ara kan, tí gbogbo ẹ̀yà kò sí ní iṣẹ́ kan náà, bẹ́ẹ̀ lé àwa tí a jẹ́ pípọ̀, a jẹ́ ara kan nínú Kristi, àti olúkúlùkù ẹ̀yà ara ọmọnìkejì rẹ̀. Ǹjẹ́ bí àwa sì ti ń rí ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀bùn gbà gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ tí a fi fún wa, bó ṣe ìsọtẹ́lẹ̀ ni, kí a máa sọtẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìwọ̀n ìgbàgbọ́. Tàbí iṣẹ́ ìránṣẹ́, kí a kọjú sí iṣẹ́ ìránṣẹ́ wa. Tàbí ẹni tí ń kọ́ni, kí ó kọjú sí kíkọ́. Tàbí ẹni tí ń gba níyànjú, sí ìgbìyànjú. Ẹni tó fi fúnni, kó máa fi inú kan ṣe é. Ẹni tí ń ṣe olórí, kó máa ṣe é lé ojú méjèèjì. Ẹni tí ń ṣàánú, kó máa fi inú dídùn ṣe é. Àwọn ìlànà fún ìgbésí ayé onígbàgbọ́. Kí ìfẹ́ kí ó wà lé àìṣẹ̀tàn. Ẹ máa takété sí ohun tí í ṣe búburú. Ẹ faramọ́ ohun tí í ṣe rere. Ní ti ìfẹ́ ará, ẹ máa fi ìyọ́nú fẹ́ràn ara yín. Ní ti ọlá, ẹ máa fi ẹnìkejì yín ṣáájú. Ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ. Ẹ máa ní ìgbóná ọkàn. Ẹ máa sin Olúwa. Ẹ máa yọ̀ ní ìrètí. Ẹ máa mú sùúrù nínú ìpọ́njú. Ẹ máa dúró gangan nínú àdúrà. Ẹ máa pèsè fún àìní àwọn èèyàn mímọ́. Ẹ fi ara yín fún àlejò yìí ṣe. Ẹ máa súre fún àwọn tí ń ṣe inúnibíni sí yín. Ẹ máa súre. Ẹ má ti ṣépè. Àwọn tí ń yọ̀, ẹ máa bá wọn yọ̀. Àwọn tí ń sọkún, ẹ máa bá wọn sọkún. Ẹ máa wà ní inú kan náà sí ara yín. Ẹ má ṣe tọ́jú ohun gíga, ṣùgbọ́n ẹ máa tẹ̀lé àwọn onírẹ̀lẹ̀. Ẹ má ṣe jẹ́ ọlọ́gbọ́n lé ojú ara yín. Ẹ má ṣe fi búburú san búburú fún ẹnikẹ́ni. Ẹ máa pèsè ohun tí ó tọ́ níwájú gbogbo ènìyàn. Bí ó lè ṣe, bí ó bá ti wà ní ipá yín, ẹ máa wà lé àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Olùfẹ́, ẹ má ṣe gbẹ̀san ara yín, ṣùgbọ́n ẹ fi àyè sílẹ̀ fún ìbínú. Nítorí a ti kọ ọ́ pé, Olúwa wípé, tèmi lé ẹ̀san, èmi ó gbẹ̀san. Ṣùgbọ́n bí ebi bá ń pa ọ̀tá rẹ, fún un lé oúnjẹ. Bí òǹgbẹ bá ń gbẹ, fún un lé omi mu. Ní ṣíṣe bẹ́ẹ̀, ìwọ ó kó ẹ̀yìn náà lé orí. Má ṣe jẹ́ kí búburú ṣẹ́gun rẹ, ṣùgbọ́n fi rere ṣẹ́gun búburú. Róòmù, orí 13, ipò àwọn aláṣẹ ìlú. Kí olúkúlùkù ọkàn kí ó foríbalẹ̀ fún àwọn aláṣẹ tí ó wà ní ipò gíga. Nítorí kò sí àṣẹ kan bí kò ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Àwọn aláṣẹ tí ó sì wà láti ọ̀dọ̀ Ọlọ́run lé àti ìlànà rẹ̀ wá. Nítorí náà, ẹni tí ó bá tàpá sí àṣẹ, ó tàpá sí ìlànà Ọlọ́run. Àwọn ẹni tí ó bá sì ń tàpá yóò gba ẹ̀bi fún ara wọn. Nítorí àwọn ìjọ kì í ṣẹrú sí iṣẹ́ rere, bí kò yẹ sí iṣẹ́ búburú. Ǹjẹ́ ìwọ ha fẹ́ ṣá ìbẹ̀rù àṣẹ wọn? Ṣe èyí tí ó ti dára, ìwọ sì gba ìyìn láti ọ̀dọ̀ rẹ̀. Nítorí ìránṣẹ́ Ọlọ́run ní í ṣe sí ọ fún rere. Ṣùgbọ́n bí ìwọ bá ń ṣe búburú, bẹ̀rù, nítorí kò gbé idà náà lásán. Nítorí ìránṣẹ́ Ọlọ́run ní í ṣe olùgbẹ̀san láti ṣiṣẹ́ ìbínú lára ẹni tí ń ṣe búburú. Nítorí náà, ẹ kò gbọdọ̀ ṣàì máa tẹríba, kì í ṣe nítorí ìbínú nìkan, ṣùgbọ́n nítorí ẹ̀rí ọkàn pẹ̀lú. Nítorí ìdí èyí lé ayé san owó òde pẹ̀lú. Nítorí ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n. Èyí yìí náà ni wọ́n ń bójútó nígbà gbogbo. Nítorí náà, ẹ san ohun tí ó tọ́ fún ẹni gbogbo. Owó òde fún ẹni tí owó òde ṣe tirẹ̀. Owó òde fún ẹni tí owó òde ṣe tirẹ̀. Ẹ̀rù fún ẹni tí ẹ̀rù ń ṣe tirẹ̀. Ọlá fún ẹni tí ọlá ń ṣe tirẹ̀. Ìfẹ́ láàrin àwọn onígbàgbọ́. Ẹ má ṣe jẹ ẹnikẹ́ni ní gbèsè ohun kan, bí kò ṣe pé kí a fẹ́ràn ọmọnìkejì ẹni. Nítorí ẹni tí ó bá fẹ́ràn ọmọnìkejì rẹ̀, ó kó òfin já. Nítorí èyí, ìwọ kò gbọdọ̀ ṣe panṣágà, ìwọ kò gbọdọ̀ pànìyàn, ìwọ kò gbọdọ̀ jalè, ìwọ kò gbọdọ̀ jẹ́rìí èké, ìwọ kò gbọdọ̀ ṣojú kòkòrò. Bí òfin mìíràn bá sì wà, a kó pọ̀ nínú ọ̀rọ̀ yìí pé, fẹ́ràn ọmọnìkejì rẹ bí ara rẹ. Ìfẹ́ kì í ṣe ohun búburú sí ọmọnìkejì rẹ̀. Nítorí náà, ìfẹ́ lé àkójá òfin. Ọjọ́ Olúwa fẹ́rẹ̀ dé.
àti èyí bí ẹ ti mọ àkókò pé ó ti tó wákàtí nísinsìnyí fún yín láti jí lójú oorun, nítorí nísinsìnyí ni ìgbàlà wa súnmọ́ etílé ju ìgbà tí àwa ti gbàgbọ́ lọ. Òru bù kọjá tán, ilẹ̀ sì fẹ́rẹ̀ mọ́. Nítorí náà jẹ́ kí a bọ́ ara iṣẹ́ òkùnkùn sílẹ̀, kí a sì gbé ìhámọ́ra ìmọ́lẹ̀ wọ̀. Jẹ́ kí a máa rìn ní títọ́ bí ilé ọ̀sán, kì í ṣe ní ìréde òru àti ní ìmutípara, kì í ṣe ní ìwà èérí àti wọ̀nbìà, kì í ṣe ní ìjà àti ìlara, ṣùgbọ́n ẹ gbé Jésù Kristi Olúwa wọ̀, kí ẹ má sì pèsè fún ara láti máa mú ìfẹ́kùfẹ́ rẹ̀ ṣẹ. Róòmù orí 14. Má ṣe dá ẹnìkejì rẹ lẹ́jọ́, ṣùgbọ́n ẹni tó bá ṣe àìlera ní ìgbàgbọ́, ẹ gbà á láì tọpinpin ìṣiyèméjì rẹ̀. Ẹnìkan gbàgbọ́ pé ó lè máa jẹ ohun gbogbo, ẹlòmíràn tó sì ṣe aláìlera ń jẹ ewébẹ̀. Kí ẹni tí ń jẹ má ṣe kẹ́gàn ẹni tí kò jẹ, kí ẹni tí kò sì jẹ kó má ṣe dá ẹni tí ń jẹ lẹ́jọ́, nítorí Ọlọ́run ti gbà á. Ta ni ìwọ tí ń dá ọmọ ọ̀dọ̀ ẹlòmíì lẹ́jọ́? Lójú Olúwa rẹ̀ lé ó dúró, tàbí tí ó ṣubú? Nítòótọ́ a ó sì mú un dúró, nítorí Olúwa lé agbára láti mú un dúró. Ẹlòmíì bùyìn fún ọjọ́ kan ju òmíràn lọ, ẹlòmíì bùyìn fún ọjọ́ gbogbo bákan náà, kí olúkúlùkù kí ó dára rẹ̀ lójú ní inú ara rẹ̀. Ẹni tí ó bá ń kíyèsí ọjọ́, ó ń kíyèsí fún Olúwa. Ẹni tí kò bá sì kíyèsí ọjọ́, fún Olúwa ni kò kíyèsí. Ẹni tí ń jẹun, ó ń jẹun fún Olúwa, nítorí ó ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni tí kò bá sì jẹun, fún Olúwa ni kò jẹun, ó sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nítorí kò sí ẹnìkan nínú wa tí ó wà láàyè fún ara rẹ̀, kò sí ẹnìkan tí ó kú fún ara rẹ̀. Nítorí bí a bá wà láàyè, àwa wà láàyè fún Olúwa. Bí a bá sì kú, àwa kú fún Olúwa. Nítorí náà bí a wà láàyè tàbí bí a kú ni, tí Olúwa lè àwa yìí ṣe. Nítorí ìdí èyí náà ni Kristi ṣe kú, tí ó tún yè, kí ó lè jẹ́ Olúwa àti òkú àti alààyè. Ṣùgbọ́n èṣe tí ìwọ fi ń dá arákùnrin rẹ lẹ́jọ́, tàbí èṣe tí ìwọ fi ń kẹ́gàn arákùnrin rẹ? Gbogbo wa yóò ṣàdúró níwájú ìtẹ́ ìdájọ́ Kristi. Nítorí tí a ti kọ pé, Olúwa wí pé, bí èmi ti wà, gbogbo eékún ni ó kúnlẹ̀ fún mi, àti gbogbo ahọ́n ni ó sì jẹ́wọ́ fún Ọlọ́run. Ǹjẹ́ nítorí náà, olúkúlùkù wa ni ó jíhìn ara rẹ̀ fún Ọlọ́run. Ẹ má mú arákùnrin yín kọsẹ̀. Nítorí náà, ẹ má ṣe jẹ́ kí a tún máa dára wa lẹ́jọ́ mọ́, ṣùgbọ́n ẹ kú máa ṣe ìdájọ́ èyí, kí ẹnikẹ́ni má ṣe fi ohun ìkọ̀sẹ̀ tàbí ohun ìdìgbòlù sí ọ̀nà arákùnrin rẹ̀. Mo mọ̀, ó sì dá mi lójú nínú Jésù Olúwa pé kò sí ohun tó ń ṣe àìmọ́ fún ara rẹ̀, ṣùgbọ́n ẹni tí ó bá ka ohunkóhun sí àìmọ́, òun ló ṣe àìmọ́ fún. Ṣùgbọ́n bí inú arákùnrin rẹ bá bàjẹ́ nítorí oúnjẹ rẹ, ǹjẹ́ ìwọ kò rìn nínú ìfẹ́ mọ́? Ẹni tí Kristi kú fún, má ṣe fi oúnjẹ rẹ̀ pa á kú gbé. Ǹjẹ́ má ṣe jẹ́ kí a máa sọ̀rọ̀ rere yín ní búburú, nítorí ìjọba Ọlọ́run kì í ṣe ti jíjẹ àti mímu, bí kò ṣe òdodo àti àlàáfíà àti ayọ̀ nínú ẹ̀mí mímọ́. Nítorí ẹni tí ó bá ń sin Kristi nínú nǹkan wọ̀nyí ló ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run, tí ó sì ní ìyìn lọ́dọ̀ èèyàn. Ǹjẹ́ nítorí náà, kí àwa kí ó máa lépa ohun tí í ṣe ti àlàáfíà àti ohun tí àwa ó fi gbé ara wa ró. Nítorí oúnjẹ, má ṣe bi iṣẹ́ Ọlọ́run ṣubú. Ohun gbogbo lé ó mọ́ ní tòótọ́, ṣùgbọ́n ibi ni fún olúwa rẹ̀ náà tí ó ń jẹun lọ́nà ìkọ̀sẹ̀. Ó dára ká má tilẹ̀ jẹ ẹran, kí a má mu ọtí wáìnì, àti ohun kan nípa èyí tí arákùnrin rẹ̀ yóò kọsẹ̀, àti tí a ó sì fi sọ ọ́ di aláìlera. Ìwọ ní ìgbàgbọ́ bí? Ní fún ara rẹ̀ níwájú Ọlọ́run. Alábùkún fún ni olúwa rẹ̀ náà, tí kò dára rẹ̀ lẹ́bi nínú ohun tí ó yàn. Ṣùgbọ́n ẹni tí ó bá ṣiyèméjì, ó jẹ̀bi bí ó bá jẹ́, nítorí kò ti inú ìgbàgbọ́ wá, àti ohunkóhun tí kò ti inú ìgbàgbọ́ wá, ẹ̀ṣẹ̀ ni. Róòmù orí 15. Ẹ máa ṣe ohun tí ó tẹ́ ẹlòmíràn lọ́rùn. Ǹjẹ́ ó yẹ kí àwa tí ó lera ìbá máa ru ẹrù àìlera àwọn aláìlera? Kí a má sì ṣe ohun tí ó wu ara wa. Jẹ́ kí olúkúlùkù wa kó máa ṣe ohun tí ó wu ọmọnìkejì rẹ̀ sí rere rẹ̀ láti gbé e ró. Nítorí Kristi pẹ̀lú kò ṣe ohun tí ó wu ara rẹ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ pé, ẹ̀gà àwọn tí ń gàn ọ́ ṣubú lù mí. Nítorí ohunkóhun tí a ti kọ tẹ́lẹ̀, a ti kọ ọ́ fún kíkọ́ wa,
pé nípa sùúrù àti ìtùnú ìwé mímọ́ kí a lè ní ìrètí. Ǹjẹ́ kí Ọlọ́run sùúrù àti ìtùnú kí ó fi fún yín láti ní inú kan sí ara yín gẹ́gẹ́ bí Kristi Jésù, kí ẹ̀yin kó lè fi ọkàn kan àti ẹnu kan yin Ọlọ́run Baba Jésù Kristi Olúwa lógo. Bákan náà ni ìhìnrere fún Júù àti fún Gíríkì. Nítorí náà, ẹ gba ara yín mọ́ra gẹ́gẹ́ bí Kristi ti gbà wá mọ́ra fún ògo Ọlọ́run. Mo sì wí pé a ti fi Jésù Kristi ṣe ìránṣẹ́ ìkọlà nítorí òtítọ́ Ọlọ́run, kí ó bá lè mú àwọn ìlérí náà dúró tí a ti ṣe fún àwọn baba, àti kí àwọn kèfèrí kí ó lè yin Ọlọ́run lógo nítorí àánú rẹ̀. Gẹ́gẹ́ bí a ti kọ pé, nítorí èyí lèmi ó ṣe yìn ọ́ láàrin àwọn kèfèrí, èmi ó sì kọrin sí orúkọ rẹ. Ó sì tún wí pé, ẹ̀yin kèfèrí, ẹ máa yọ̀ pẹ̀lú àwọn èèyàn rẹ̀, àti pẹ̀lú ẹ̀yin Olúwa gbogbo ẹ̀yin kèfèrí, ẹ sì kókìkí rẹ̀, ẹ̀yin èèyàn gbogbo. Àìsáyà sì tún wí pé, gbogbo ọjọ́ kan ń bọ̀ wá, àti ẹni tí yóò dìde ṣe àkóso àwọn kèfèrí, òun lé àwọn kèfèrí yóò ní ìrètí sí. Ǹjẹ́ kí Ọlọ́run retí kí ó fi gbogbo ayọ̀ ohun àlàáfíà kó yín nígbà gbogbo, kí ẹ̀yin kí ó lè pọ̀ ní ìrètí nípa agbára ẹ̀mí mímọ́. Iṣẹ́ ìyìnrere Pọ́ọ̀lù. Ará mi, ó sì dá èmi tìkára mi lójú nípa tiyín pé ẹ̀yin sì kú fún oore, a sì fi gbogbo ìmọ̀ kún yín, ẹ̀yin sì lè máa kìlọ̀ fún ara yín. Ṣùgbọ́n ará mi, mo fi ìgboyà kọ̀wé sí yín lé ọ̀nà kan, bí ẹni tí ó rán yín létí, nítorí oore-ọ̀fẹ́ tí a ti fi fún mi láti ọ̀dọ̀ Ọlọ́run wá, kí èmi kó lè ṣe ìránṣẹ́ Jésù Kristi sí àwọn kèfèrí, láti ta ọrẹ ìhìnrere Ọlọ́run, kí ọrẹ àwọn kèfèrí kí ó lè di ìtẹ́wọ́gbà, tí a sọ di mímọ́ nípa ẹ̀mí mímọ́. Nítorí náà, mo ní ìṣògo nínú Jésù Kristi nípa ohun tí í ṣe ti Ọlọ́run. Èmi kò sáà gbọ́dọ̀ sọ ohun kan ní èyí tí Kristi kò ti ọwọ́ ṣe sí ìgbọràn àwọn kèfèrí nípa ọ̀rọ̀ àti ìṣe, nípa agbára iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, nípa agbára ẹ̀mí Ọlọ́run tó bẹ̀ láàrin Jerúsálẹ́mù àti káàkiri, àní títí dé Ilírikónì. Mo ti wàásù ìhìnrere Kristi ní kíkún. Mo dùú láti máa wàásù ìhìnrere náà, kì í ṣe níbi tí a gbé ti dá orúkọ Kristi rí, kí èmi kí ó má ṣe mọ àmọ̀lé lórí ìpìlẹ̀ ẹlòmíràn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ pé, àwọn ẹni tí a kò tíì sọ̀rọ̀ rẹ̀ fún, wọn ó rí, àti àwọn tí kò tíì gbọ́, òye yóò yé wọn. Pọ́ọ̀lù ṣe ètò láti lọ sí Róòmù. Nítorí náà pẹ̀lú ilé ayé ṣe há fún mi lé àkókò wọ̀nyí láti tọ̀ yín wá. Ṣùgbọ́n nísinsìnyí bí èmi kò ti lé àyè mọ́ lé ẹkùn wọ̀nyí, bí èmi sì ti ń fẹ́ gidigidi láti ọdún mélòó wọ̀nyí láti tọ̀ yín wá, nígbàkúùgbà tí mo máa lọ sí Spania, n ó tọ̀ yín wá, nítorí mò ń retí pé èmi ó rí yín lé ọ̀nà àjò mi, àti pé ọmọ mi já ọ̀nà mi níbẹ̀ láti ọ̀dọ̀ yín lọ, bí mo bá kọ́ kú fún ẹgbẹ́ yín lé apá kan. Ṣùgbọ́n nísinsìnyí mo ń lọ sí Jerusalem láti ṣe ìránṣẹ́ fún àwọn èèyàn mímọ́, nítorí tí ó wu àwọn ará Makedonia àti Akaya láti dáwọ́ jọ fún àwọn tálákà, àwọn èèyàn mímọ́ tí ó wà ní Jerusalem. Nítòótọ́, ìfẹ́nurere wọn ni, ajígbèsè ni wọ́n ṣáà ṣe, nítorí pé bí ó bá ṣe pé a fi àwọn kèfèrí ṣe alájọni nínú ẹ̀mí wọn, ajígbèsè sì ni wọ́n láti fi nǹkan ti ara ta wọ́n lọ́rẹ. Nítorí náà, nígbà tí mo bá ti ṣe èyí tán, tí mo bá sì ti di èdìdí ètò yìí fún wọn tán, èmi ó ti ọ̀dọ̀ yín lọ sí Spania. Mo sì mọ̀ pé nígbà tí mo bá dé ọ̀dọ̀ yín, èmi ó wà ní kíkún ìbùkún ìhìnrere Kristi. Mo sì bẹ̀ yín, ará, nítorí Olúwa wa Jésù Kristi àti nítorí ìfẹ́ mi, kí ẹ̀yin kí ó máa bá mi làkàkà nínú àdúrà yín sí Ọlọ́run fún mi, kí a lè gbà mí lọ́wọ́ àwọn aláìgbọràn ní Jùdíà, àti kí iṣẹ́ ìránṣẹ́ tí mo ní ní Jerúsálẹ́mù lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ àwọn èèyàn mímọ́. Kí èmi kí ó lè fi ayọ̀ tọ̀ yín wá nípa ìfẹ́ Ọlọ́run, àti kí èmi kí ó lè ní ìtura pọ̀ pẹ̀lú yín. Ǹjẹ́ kí Ọlọ́run àlàáfíà kí ó wà pẹ̀lú gbogbo yín. Àmín. Róòmù orí 16. Pọ́ọ̀lù kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú ìjọ Róòmù. Mo fi Fébè, arábìnrin wa, lé yín lọ́wọ́, ẹ tí ṣe díákónì ní ìjọ tí ó wà ní Kẹ́ńkíríà, kí ẹ̀yin kí ó lè gbà á nínú Olúwa bí ó ti yẹ fún àwọn èèyàn mímọ́, kí ẹ̀yin kó sì ràn án lọ́wọ́ iṣẹ́kíṣẹ́ tí ó ń wá ní ìrànlọ́wọ́ lọ́dọ̀ yín, nítorí wọn pẹ̀lú ti ṣe olùrànlọ́wọ́ fún ẹni púpọ̀ àti fún èmi náà pẹ̀lú.
Ẹ kí Priscilla àti Aquila, àwọn alábàáṣiṣẹ́ mi nínú Kristi Jésù, àwọn ẹni tí nítorí ẹ̀mí mi wọ́n fi ọrùn wọn lélẹ̀ fún àwọn ẹni tí kìí ṣe kìkì èmi nìkan lé ó ń dúpẹ́, ṣùgbọ́n gbogbo ìjọ láàrin àwọn kèfèrí pẹ̀lú. Ẹ sì kí ìjọ tí ó wà ní ilé wọn. Ẹ kí Pénétù, olùfẹ́ mi ọ̀wọ́n, ẹ tí ń ṣe àkóso Asia fún Kristi. Ẹ kí Màríà tí ó ṣe làálàá pípọ̀ lórí wa. Ẹ kí Andróníkù àti Júníà, àwọn ìbátan mi àti àwọn ẹgbẹ́ mi nínú túbú, àwọn ẹni tí ó ní ìyìn lọ́dọ̀ àwọn àpọ́stélì, àwọn tí ó ti wà nínú Kristi ṣáájú mi pẹ̀lú. Ẹ kí Apilantù, olùfẹ́ mi nínú Olúwa. Ẹ kí Ubani, alábàáṣiṣẹ́ wa nínú Kristi, àti Stákì, olùfẹ́ mi. Ẹ kí Àpẹ́lẹ̀, ẹni tí a mọ̀ dájú nínú Kristi. Ẹ kí àwọn aráalé Aristóbùlù. Ẹ kí Herodioni, ìbátan mi. Ẹ kí àwọn aráalé Náríkìsù tí ó wà nínú Olúwa. Ẹ kí Tífénà àti Tífósà, àwọn ẹni tí ń ṣe làálàá nínú Olúwa. Ẹ kí Pẹ́rísì olùfẹ́ tí ó ṣe làálàá púpọ̀ nínú Olúwa. Ẹ kí Rúfù tí a yàn nínú Olúwa àti ìyá rẹ̀, àyísí èmi. Ẹ kí Asínkritù, Flegoni, Hémà, Pátrọ́bà, Hémè àti àwọn arákùnrin tí ó wà pẹ̀lú wọn. Ẹ kí Fílólógù àti Júlíà, Nérèù àti arábìnrin rẹ̀, àti Òlímpà àti gbogbo àwọn èèyàn mímọ́ tí ó wà pẹ̀lú wọn. Ẹ fi ìfẹnukonu mímọ́ kí ara yín. Gbogbo ìjọ Kristi ń kí yín. Pọ́ọ̀lù ṣe ìkìlọ̀. Ará, èmi sì ń bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àtàwọn tí ń mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yin kọ́, ẹ sì kúrò ní ìsọ̀ wọn. Nítorí àwọn tí ó rí bẹ́ẹ̀ kò sí Jésù Kristi Olúwa wa bí kò ṣe ikùn ara wọn. Ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn dídùn ni wọ́n fi ń pa àwọn tí kò mọ méjì lé ọkàn dà. Nítorí ìgbàgbọ́ yín tàn kálẹ̀ dé ibi gbogbo. Nítorí náà ni mo ní ayọ̀ lórí yín. Ṣùgbọ́n ẹ fẹ́ kí ẹ jẹ́ ọlọ́gbọ́n sí ohun tí ó ṣe rere, kí ẹ sì ṣe òpè sí ohun tí í ṣe búburú. Ọlọ́run àlàáfíà yóò sì tẹ Sátánì mọ́lẹ̀ lé àtẹsẹ̀ yín ní lọ́ọ́lọ́. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa kí ó wà pẹ̀lú yín. Àmín. Àwọn tí ó wà lọ́dọ̀ Pọ́ọ̀lù kí ìjọ Róòmù. Tímótíù, alábàáṣiṣẹ́ mi, àti Lúkíù, àti Jásónì, àti Sósípátérù, àwọn ìbátan mi kí yín. Èmi Tẹ́tíù tí ń kọ èpísù yìí kí yín nínú Olúwa. Gáíù, baálé mi, àti ti gbogbo ìjọ ń kí yín. Erastù, olùtọ́jú ìṣúra ìlú, kí yín, àti Kwátù arákùnrin. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa kí ó wà pẹ̀lú gbogbo yín. Àmín. Oore ọ̀fẹ́. Ǹjẹ́ fún ẹni tí ó lé agbára láti fi ẹsẹ̀ yín múlẹ̀ gẹ́gẹ́ bí ìhìnrere mi àti ìwàásù Jésù Kristi, gẹ́gẹ́ bí ìṣípayá ohun jìnlẹ̀ tí a ti pamọ́ láti ìgbà ayérayé, tí a sì fi hàn nísinsìnyí, àti nípa ìwé mímọ́ àwọn wòlíì, gẹ́gẹ́ bí òfin Ọlọ́run ayérayé, tí a fi hàn fún gbogbo orílẹ̀-èdè sí ìgbọ́ràn ìgbàgbọ́. Ọlọ́run ọlọ́gbọ́n nìkan ṣoṣo, nípasẹ̀ Jésù Kristi ilé ògo wà fún láéláé. Àmín.